ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين. ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون. فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين. وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. عباد الله جل الله أعيننا بعون الله وكونوا عوننا بالله عسى نحظى بفضل الله بقرآن وجبريل وتوراة وإنجيل وما في أي تنزيل أعيننا رجال الله فيا ربار يا ربي ويا غوثار يا حسبي عدل يا سيد الكرب وألحقني بأهل الله أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم. بسم الله والحمد لله اللهم صل على محمد صلى الله عليه آله وسلم. آمين. Bálàánú dìde kó sì rán sí wa. Bálàánú dìde kó sì rán sí wa. Ọba tí ṣàánú ẹ̀dá láìrò tẹ́lẹ̀. Ọba tí ṣàánú ẹ̀dá láìrò tẹ́lẹ̀. Bálàánú dìde kó sì rán sí wa. Bálàánú dìde kó sì rán sí wa. Bálàánú dìde kó sì rán sí wa. Ọba tí ṣàánú ẹ̀dá láìrò tẹ́lẹ̀. Ọba tí ṣàánú ẹ̀dá láìrò tẹ́lẹ̀. Bálàánú dìde kó sì rán sí wa. Ọlọ́run akíyẹ ayìyẹ agbógo fún ẹ, afọpẹ́ fún ẹ, àṣẹ ní káyàkàyà títóbi rẹ Ọlọ́run. Ìwọ náà lọ́ba láti ìjẹta títí dàná. Allah. Ìwọ náà tún ní ọba tèní títí dọ̀la. Ìwọ lọ́ba ráyéráyé. Allah.
títóbi fún rẹ Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ìkẹ́ rẹ tó pọ̀ àtàánú rẹ àtọlá rẹ tó bá ti ń ṣe fún ànábì Ọlọ́run má gbàgbé àwọn ẹni tá a máa ń tọrọ fún eré àyè tá a wà yìí. Ó bẹ̀rẹ̀ látòrí bàbá wa alọ́mọ́lẹ̀ gbàgbé, bàbá tó kú tó kù, bàbá tó lọ tó ṣẹ́kù, bàbá wa Alhaji Saifuddin Saka Àríkọ́ṣe. Ó fi wá ń kan gbogbo àwọn tí wọ́n gbé òpó ìsìlámù dání lágbàáyé, pàtàkì jùlọ nínú ìlú tá a wà yìí, ìlú wa Benin Republic. Fi kan gbogbo ibi tó yẹ ká dé. Àwọn bàbá, àwọn ìyá, àwọn àfáà wa, àwọn tí wọ́n kọ́ wa, títí ń fi wá ń dórí àwọn tí wọ́n bí wa gangan, tí wọ́n rè wá, tí wọ́n fi wá sójú ọ̀nà ọlá, tí wọ́n fi wá sójú ọ̀nà ọlà. Gbogbo wọn látòkè délẹ̀ tó bá ti ń ṣe kẹrẹ fanabi Muhammad, tó bá ti ń ṣe kẹrẹ fàṣíwájú ẹ̀dá Muhammad. Má gbàgbé àwọn òkú àtàrí kíyámà, má gbàgbé àwọn bàbá wa tàrí kíyámà. Bó bá ti ṣe kẹrẹ fanabi Muhammad, àmì Olúwa. Bó bá ti ṣe foríjì fòjíṣẹ́ ńlá Muhammad, má gbàgbé òkú àtàrí kíyámà, má gbàgbé bàbá wa tàti àlìkìyàmá. Báwọn kan bá lọ, àwọn kan ni ó ṣẹ́kù. Bẹ́ẹ̀ni. Gbogbo àwọn tí wọ́n ṣẹ́kù fún wa látòkè délẹ̀, láwọn àfáà wa, láwọn olùkọ́ wa, láwọn tí wọ́n bí wa, láwọn tí wọ́n tọ́ wa, láwọn tí wọ́n rè wá, táwọn wò wọ́n tínú wa ń dùn. Ó ti fi wá ń kan gbogbo àwọn aṣáájú wa ní orí amóhùnmáwòrán tá a wà yìí, Sunna TV, tí wọ́n ń gba bí kọjá, tí wọ́n wá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó péye fún wa. Ọlọ́run bá wa wà pẹ̀lú wọn, má fi wọ́n sílẹ̀. Àmín. Ìfi wá ń dérí olóòtú wa, nítorí wípé ẹni tí ó ń bá ní ṣe, tí ń bá ní mójútó, tí fi ń gba títò, ó yẹ á kí, ó yẹ á yìn. Inshallah. Bàbá wa ẹni ọlá wa, dọ́kítọ́rù wa, Sheikh Abdulrahim Sani, Ọlọ́run ẹ̀mí gígùn tó pé àtọ̀pọ̀lọpọ̀ àlàáfíà bá wa jogún ẹ̀ fún yín. Àmín. Àwọn olùdásílẹ̀, Ọlọ́run orí wọn ó mọ̀ wọ́n, òmèrò ọkàn wọn. Ó dá ká máa sọ fún Ọlọ́run wípé ṣàánú wọn Olúwa wọn, jẹ́ kí wọ́n pàdé àánú rẹ̀. Àánú ẹ̀. Bẹ́ẹ̀ látòrí Alhaji wa Haji Abdulrazak, Alhaji wa Haji Musa, fi wọn kàn wọ́n bẹ́ẹ̀ tá a lè mọ kàn wọ́n. Fi kan gbogbo àwa náà tá à ń gbà bí kọjá. Fi kan gbogbo àwa náà tá à ń gbé ilé-iṣẹ́ yìí lárugẹ. Nítorí wípé ẹni tó dé di tẹlifíṣọ̀n tí ń pé Sunna TV mo fẹ́ wò ń gbé lárugẹ ni. Ìsì fi ń rí nǹkan rẹ̀ mú àtòun àti gbogbo àwọn ará ilé rẹ̀. Jẹ́ gbogbo apátá látòkè délẹ̀, ṣàánú wa Olúwa wa, jẹ́ kí a pàdé àánú rẹ̀. Ṣàánú wa Olúwa wa, fi wá ṣe kòǹgẹ́ orí rẹ̀. Lọ́lá nábì wa tí a gbà fún ànábì Muhammad. Ṣàánú wa Olúwa wa, jẹ́ kí a pàdé àánú rẹ̀. Ọlọ́run ṣàánú wa Olúwa wa, fi wá ṣe kòǹgẹ́ orí rẹ̀. Lọ́lá nábì wa tí a gbà fún ànábì Muhammad. Ọlọ́run ṣàánú wa Olúwa wa, má jẹ́ àpòfo láyé wa. Àmín. Ṣàánú wa Olúwa wa, má jẹ́ àròfò láyé wa. Àmín. Ṣàánú wa Olúwa wa, ká má ṣe fojú sunkún ọmọ.
wọ́lá ànábì rẹ̀ tí a gbà fún ànábì Muhammad. Allah ṣàánú wa Olúwa wa Jẹ́ kí a pàdé àánú rẹ̀, ṣàánú wa Olúwa wa, fi wá ṣe kòǹgẹ́ òye rẹ̀. wọ́lá ànábì wa Tí a gbà fún ànábì Muhammad. Jẹ́ kí gbogbo wa pátá pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Èyí tá bára wa sọ lénìí nínú àwọn ètò tí àwọn olótú tí wọ́n ń tò kalẹ̀, òun náà ni ká rárá wa létí, ká ṣe ìtají fúnra wa lórí ojúṣe gbogbo àwa tá a jẹ́ olùṣòwò, tí ń jẹ́ ojúṣe wa tá a gbọ́dọ̀ ṣe, tí ń jẹ́ ojúṣe rere, ojúṣe dáadáa nínú Islam. Inshallah. Síwájú ká tó lọ bẹ̀, ibi tá a kọ́kọ́ lọ fúnra wa, òun náà ni wípé يوجد تفاوت في كل مجتمع في المستويات الاقتصادية. ó yẹ kí èmi àti rẹ ká lọ màmá dájú wípé ayé tá ń lò lọ yìí yóò máa bẹ á máa rí nínú ayé náà, tó ṣe wípé nínú àwùjọ wa lọ́kọ̀ọ̀kan á máa rá àwọn kan tí Ọlọ́run ọba ṣe àgbéga fún ju àwọn kan lọ. Bákan náà a máa rá àwọn kan nínú òwò ṣíṣe pé a fẹ́ ṣòwò. Ohun tá ti mọ̀ dájú òun náà ni wípé òwò ṣíṣe nǹkan kan ni tó dájú. Ìsìláàmù fọwọ́ sí, Ọlọ́run fọwọ́ sí bí kéèyàn ó gbìyànjú kó sọ dọ́là kan, kó gbìyànjú kó sọ di dọ́là méjì, ìwọ má jókòó kó káwọ́ gbéra. Ẹni nínú iṣẹ́ tó sì lóore tí tètè ń sọ̀yàn di ẹni gíga, òwò ṣíṣe jẹ́ kan bẹ̀. Inshallah. Kódà lọ́dọ̀ àwọn sọ̀hábà títí fi dé ọ̀dọ̀ aṣáájú ẹ̀dá Ànábì wa Muhammad gangan, Sallallahu alayhi wa sallam. àtàwọn ìyàwó rẹ̀ àtàwọn aráalé, ihun tó gbé wọn ga jù náà ni òwò ṣíṣe. فهناك الغني وهناك المتوسط في الحال. Ìjà àmọ́ wá rí nínú àwùjọ wa àwọn ẹni tó ṣe wípé rírí ṣe wọn ó jura wọn lọ, ìmọ̀nà wọn ó jura wọn lọ, ọlá wọn ó jura wọn lọ. Láti ibẹ̀ ni lámọ̀ rí àwọn kan tó ṣe wípé ọlọ́lá ni wọ́n pọ́nbélé, ó wu Ọlọ́run ó ṣe wọ́n ní gani. وهناك المتوسط. Àwọn kan wá ń bẹ tó ṣe wípé wọn ìṣe olówó, bẹ́ẹ̀ náà ni wọ́n sì ṣe tálíkà, wọ́n ń bẹ láàrin méjì. Àtèmi tí mò ń sọ̀rọ̀ àti ìwọ náà tó ń gbọ́ mi, wọ́n mọ̀ ní pé nínú ìgbésí ayé kò sẹ́nì kankan tó wà nílẹ̀ pátápátá. Bó o bá ní tìyẹ ò ṣe, tó o bá tún wẹ̀yìn wò, ó mọ̀ rẹ̀ ẹni tó ṣe kí ni o, ẹni tó tún wà lẹ́yìn fún ẹ. Masha Allah. وهناك الفقير. Bákan náà láwùjọ wa àtùmọ̀ wa àpùmọ̀ra àwọn kan tó ṣe wípé olùṣòwò làwọn náà, ṣùgbọ́n síbẹ̀ náà kí ni wọ́n ń tà? Tálíkà ni wọ́n. والفقر على درجات. Wọ́n tún wá jẹ́ kó yé èmi àti ẹ wípé èyí tá ń pè ní tálíkà yìí náà, òun náà tún wá ń bẹ lérí ìpele. هناك من بالكاد يملك قوت سنته. Ń bẹ nínú wa, nínú àwa tálíkà tó ṣe wípé bìlẹ̀káàdì yámúlékù kúta sanatihi. Bóyá iṣẹ́ kan ní í ṣe ni, bóyá owó náà ní í ṣe ni, ṣùgbọ́n ọpọlọ rẹ̀ pé láti to ètò ìgbésí ayé ọdún kan pé tọ̀, ìmọ̀ jẹ báyìí, ìmọ̀ mu báyìí, bùkátà àwọn ilé mi báyìí ní mọ̀ gbọ́, Ọlọ́run fún bùkátà rẹ̀ gbọ́ láyìí mọ́ sáré lọ báyàn ní pé ìgbàgbọ́ láàrin ọdún kan rí bùkátà rẹ̀ gbọ́. وهناك من لا يملكه. Bákan náà ó tún bẹ nínú àwọn tálíkà tó ṣe wípé kò ságbára, bí ò bá tọrọ kò lè rí bùkátà ilé rẹ̀ gbọ́, bèlètàṣe yóò wá gbọ́ tẹ bí. وهناك من هو أشد فقرا منهما. Á tún máa wá rí nínú tá à ń pè ní tálíkà àwọn tó ṣe wípé àwọn tá a ròyìn nì, òun tún wá lẹ
àwọn ilé ìlà ń pè ní tálóṣì ọlọ́run mọ́ ṣe wá lólóṣì. àmín wà mí àfáà mi kan a máa sọ nínú gbólóhùn ẹ̀ tí bá ti ń ṣàdúrà lójoojúmọ́ a máa sọ pé ó ṣì lájà rẹ̀ wọ́n máa dẹ́ sí mi. Mamade simi. Ó ṣì lájà rẹ̀ wọ́n máa dẹ́ sí mi. Mamade simi. Torí ẹni ó bá dòṣì sí eléyẹn ò gbádùn. Ẹni ó bá dòṣì sí eléyẹn ò gbádùn. Ó ṣì lájà rẹ̀ máa dẹ́ sí mi. Ó ṣì lájà rẹ̀. Ìwọ́n náà wí bẹ́ẹ̀ fọ́lọ́run, ọlọ́run mọ́jà mọ̀ṣì, ọlọ́run ó ṣì lájà rẹ̀ máa dẹ́ sí mi. ẹni ọba dóṣì sí eléyẹn o. Ẹni ọlọ́run bá pè lólóṣì kò gbádùn, tó bá fẹ́ jẹ ó fẹ́ tọrọ ni, tó bá fẹ́ wọ̀ ó fẹ́ tọrọ ni, ló bá bọ́ bùkátà ọmọ wàhálà ni, kódà bí ti ń bára bẹ́ẹ̀ làwọn ọmọ rẹ̀ ń bára síbẹ̀ náà ọlọ́run ṣoore fún buhari tí ó mọ̀. Inshallah. Wa min simatil mujtami'il hayyil mutakafili. Bákan náà nínú ohun tá a fi mọ̀ wá dá a mọ̀ láwùjọ wa àwọn tó ṣe wípé wọ́n ṣe kí ni o wọ́n jẹ́ ẹni ire láàrin ara wa síra wa anahu yasudu ba'duhu ba'da. Àwọn ẹgbẹ́ àrin àwọn bá ti ṣe wá sọ pé a wà lápá kejì báyìí a mọ̀ wá rí àwọn tó ṣe wípé ẹ̀mí ire ń bẹ fún wọn kì wá ṣe túláàsì ní kójó lówó tálíkà tó gbà fún olówó ẹ̀mí dáadáa ló wà fún. Wa fi tashuru tabaqatul ghaniyatu bit tabaqatid da'ifa. Bákan náà a máa wá rí àwọn olùṣòwò ńláńlá tí wọ́n máa ṣe kí ni o wọ́n máa gbìyànjú láti máa ran àwọn tó ṣe wípé wọ́n lè díẹ̀ sí wọn wọ́n máa ràn wọ́n lọ́wọ́. Awil fakir. Olówó tẹ́ ẹ bá rí tí máa ń sọ fún tálíkà ẹni tó wà ní ẹ̀yìn ẹ̀ tó rí pé òun ju eléyìí lọ tí ń sọ fún pé máa wá gbọ́jà lọ́dọ̀ mi bó o bá ti ta kó o mọ kó o wá ìrànlọ́wọ́ ní í ṣe fún. Wa tuqaddimu laha da'ma wal musa'ada. Bákan náà gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí òun náà bó ti jẹ́ tálíkà rẹ̀ tó ó rí wípé bùkátà ìgbésí ayé tó òun náà ló ń sáà ń gbọ́ fúnra òun pẹ̀lú bí ò ti ní àkójọ tó yóò tún mọ̀ àwọn nǹkan tó ṣe wípé àwọn ò tẹ̀ ní rárá yóò mọ̀ wá fún wọn ní àwọn nǹkan ẹ̀bù ẹ̀rí yóò mọ̀ wá fún wọn ní àwọn nǹkan ìrànlọ́wọ́ àti bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀tì máa mọ àwùjọ tó ṣe kí ni o tó da nínú àwùjọ àwa mùsùlùmí tí ó burú. Qala Allahu subhanahu wa ta'ala. Bàbá mi àlékè ọlá fi ń sọ nínú gbólóhùn ẹ̀ báyìí wípé a'udhu billahi minash shaitani rijalun la tulhihimu tijara. Rijalun la tulhihim tijaratun wala bay'un an zikrillah. Ó ní ẹ máa rí wọn. Ẹ mọ̀ra àwọn kan tó ṣe wípé àwùjọ wọn látúlé yíyẹ mọ̀ ti jára òwò ṣíṣe tá a fẹ́ sọ̀rọ̀ tá a ń sọ̀rọ̀ lọ nípa rẹ̀ yìí òwò ṣíṣe afò síbí afò sọ́hùn àwọn náà ní Shin àwọn náà ní Dubai àwọn náà ní Ghana àwọn náà ní Lomé àwọn náà ní Dantọ́pá àwọn náà ní Lẹ́kọ̀ọ́ bá a ti ń fò ní. Ìta ríra wa títà wa kò dín wa lọ́wọ́ àti ìrántí Ọlọ́run. Allahu Akbar wa iqamis salah. Èyí òun làṣírí fún gbogbo àwọn oníṣòwò tá a bá ń fẹ́ ká máa lọ wájú gbogbo oníṣòwò tí máa fẹ́ kó òun máa ga sí kí òwò tòun ó máa ṣe ń ṣe kó máa lọ wájú àṣírí náà ni Ọlọ́run ní àwọn nǹkan tó ṣe wípé títà ríra wọn kò ní dí wọn lọ́wọ́ ìrántí Ọlọ́run. Ìrántí Ọlọ́run gbogbo ẹni tí ó bá jẹ́ olùṣòwò tó bá fi Ọlọ́run sínú òwò ẹ̀ ṣíṣe tí ìrántí Ọlọ́run kò ní purọ́. Inshallah. Alákọ̀ọ́kọ́ nù nítorí pé àwọn olùṣòwò irọ́ wa ó kún agbọ̀n. Ẹlẹ́kejì kò ní jàmbá ẹni kò ní ta mẹ́tù fún wọn kò ní ta yá fún wọn lórí mẹ́tìrì kò ní ta sẹ́mẹ́tù fún wọn àbí sẹ́mẹ́tù ìdímì fún wọn lórí sí mẹ́tìrì kò ní wọn nǹkan kó gbáǹdì súrà kan ó ní wailul lil mutaffifin àlọ́bẹ̀
ègbé kó mọ bá àwọn nǹkan tó ṣe wípé jàǹbá ni wọ́n fi ń tajà wọn, ẹ̀rú ni wọ́n fi ń tajà wọn, nítorí kíni àníyàn wọn ni wípé gbówó kan bá kún kan àwọn ó fò sókè. Gbogbo ìwọ tó bá ti tì í bọ̀ ó lè ga, ó lè lọ wájú ní òwò ṣíṣe. ẹ jẹ́ á mọ̀ bẹ́ẹ̀. Rijalun la tulhihim tijaratun wala bay'un an zikrillah. Ó ní gbàgbé Ọlọ́run lérí gbogbo ìṣesí rẹ̀. Wa iqamis salah. Báwo ni òwò ṣíṣe ti fẹ́ dín wa lọ́wọ́ ìrun kíkí gbà? Wákàtí mélòó là ń lò nínú òwò wa tá ń ṣe tó ṣe wípé la ilaha illallah. Gbogbo ìwọ tó bá dé ìlú àwọn ìlú tí Islam rinlẹ̀ sí, ẹ̀ka Saudi àtẹ̀tí mọ̀ pé gangan ọ̀dọ̀ wọn ni Islam ti bẹ̀rẹ̀. Ẹ wá lọ àwọn ìlú kan gẹ́gẹ́ bí àwọn Niger, àwọn Mali, àwọn Burkina, même Côte d'Ivoire kan láwọn apá kan bẹ̀ tí Islam rinlẹ̀ lọ́kàn wọn dáadáa. Wallahi lazim táwọn náà bá gbọ́ pé wọ́n pèrun, kódà àwọn mọ́sálásí wọn kéléje kìí jìnà sí sọ wọn bí ìsọ bí 5 sí 10 ti rí àyè tí wọ́n mú kalẹ̀ tí wọ́n fi ń kírun. Báyìí la bá tó wọ́n ń kíni, báyìí la sàrí bá tó wọ́n ń kíni. Ẹni bẹ́ẹ̀ náà ni tán bá wà lérí ìrìn, tán bá sọ fún ẹ pé Senegal kan ó fẹ́ lọ ájì, àkọ́kọ́ ohun tó fẹ́ mú dání òun ni búta rẹ̀ àti tàpí rẹ̀, nítorí wípé àbó fẹ́ lọ ìrìn àjò. Ẹni tá a bá bá wọn wọkọ̀ ẹ mọ̀ rí wípé wọ́n mọ̀ sọ fún dírẹ́fà pé kó ṣe sùúrù fáwọn, báwọn bá rí mọ́sálásí wọn ò kì lérí títì. Wa iqamus salati wa ita'iz zakat. Wa iqamis salati wa ita'iz zakat. Bákan náà gbogbo àwọn tí wọ́n ń ṣòwò tán sì ń fẹ́ pé káwọn ní ìlọsíwájú, káwọn rí yíga níbi òwò wọn, wọ́n gbìyànjú láti máa yọ ìwọ Ọlọ́run fún Ọlọ́run nínú ẹ̀, nínú àwọn òpó márààrún tí Islam fi dúró zakawa nù ẹ̀. Yakhafuna yawman tataqallabu fihi al-qulub wal absar. Gbogbo ẹni tí ò bá ti máa yọ ìwọ Ọlọ́run fún Ọlọ́run nínú òwò ẹ̀ ṣíṣe kò lè lọ. Kódà bí àjálù kan bá dé, tí ó bá gbọ́ pé àjálù báyìí dé nínú ọjà tóun lọ rà, àbí nínú ọkọ̀ tóun kọjá fún, àbí nínú dúkìá tóun, àbí nínú ṣọ́ọ̀bù tóun, ọkàn rẹ̀ ó sì máa balẹ̀ pé kò lè jẹ́ tèmi. Iná ọjà múná, ìsọ̀mí ò lè sí nínú ẹ̀. Ẹrù dà sọ́kọ̀, ẹrù dà sódò, ẹrù mi ò lè sí nínú ẹ̀. Gbogbo ẹrù ló bàjẹ́, ẹrù mi ò lè, nítorí wípé Ọlọ́run ò lè ṣe bẹ́ẹ̀ fún mi. Nígbà tí mo ti ń ṣe ti Ọlọ́run, mo ti ń yọ ìwọ Ọlọ́run fún Ọlọ́run nínú dúkìá mi kankan ò lè kàn. Ṣùgbọ́n gbogbo ìwọ tó kọ̀ lóhùn ní yọ tọlọ́run nínú dúkìá rẹ̀, bó òfò bá dé, bájálù bá dé, bọ́mọ bá gbedé, bíyàwó bá gbedé, àbọ́kọ ló gbedé, láti ibẹ̀ ẹni fúnra ara Ọlọ́run ni ó mọ̀ fàyọ fún ẹ, bọ́lọ́run bá sì ní òun fàyọ fún ìyàn ìnira ní. Wa huna yati dawru tujari wattajiratil akhyar. Liyajziyahumullahu ahsana ma amilu wa yazidahum min fadlihi wallahu yarzuqu man yasha'u bighayri hisab. Ibi tá wá ń lọ náà ni wípé gbogbo àwọn tí wọ́n gbé ìgbésẹ̀ tá a wí yìí níbi ọjà àwọn títà, a máa rí wípé Ọlọ́run ó máa ṣe kí ni o, yóò máa gbé wọn ga. Liyajziyahumullahu a máa rí wípé Ọlọ́run ọba mi yóò máa bù sí fún wọn, wọ́n máa gbé, wọ́n máa rí gbé, wọ́n máa tà, wọ́n máa rí tà, wọ́n máa rà, wọ́n máa rí rà, wọ́n máa jèrè náà níwọ̀nba, wọ́n sì máa fi ṣe nǹkan rí. Àwọn eléyìí ẹ wá rí wípé nínú Ọlọ́run ṣe kí ni o, yarzuqu man yasha'u bighayri hisab. Ọba mi yóò wá, ẹni tó bá wu Ọlọ́run ọba mi ní ó ṣe kí ni o, yóò wá sọ di olówó wàyí o, yóò wá sọ di ẹni tí ayé mọ̀, yóò wá sọ di ẹni tí ṣe kí ni o, tí ayé ń wárí fún. Nígbà tọ́lọ́run bá wá sọ ẹ́dà bẹ́ẹ̀, ìsínlá wá ń débi tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ọlọ́run wá sọ ẹ́ di ọ̀gá, Ọlọ́run sọ ẹ́ di onípò, Ọlọ́run sọ ẹ́ di oníyì, Ọlọ́run sọ ẹ́ di ọnọ́lá. Kí wá lójúṣe rẹ
nínú ìsìláàmù wa yìí tọ́lá rẹ̀ òfin ní parẹ́ tó òfin ní dẹni àná nínú ìgbà. wa huna ya'ti dawru tujari wat-tajirati al-ahya. èsì a máa wá sọ ojúṣe tó ṣe kókó tó ṣe pàtàkì fún gbogbo àwọn olùṣòwò ní inú àwùjọ wa yìí tá ń lò lọ́wọ́lọ́wọ́, olùṣòwò lọ́kùnrin ni àbólùṣòwò lóbìnrin, ṣùgbọ́n tó wá jẹ́ kí ni àwọn ẹni rẹ̀. alladhina wada'u nusba ayunihim wa fi sulbi masharihim tijariyya. àwọn tó ṣe wípé nínú ẹ̀mí wọn àwọn náà ti mọ̀ wípé kò sí gbogbo owó tó bá ti ju 100,000 lọ èèyàn gbọ́dọ̀ jẹ́nú ẹ̀. olówó àwọn oníṣòwò tí wọ́n dá àwọn ni wọ́n mọ̀ pé iṣẹ́ táwọn ń ṣe yìí kì í ṣe àdánìkan jẹ. àwọn oníṣòwò tó dá àwọn ni wọ́n mọ̀ wípé ọlá tọ́lọ̀ ń fún mi yìí kì í ṣe èmi nìkan. wa baramijihim listithmariyya. Maria musanada tàǹtọ́. musanadata tabaqati da'ifa fil mujtama'. wọ́n wá ní nínú ètò ayé wọn wípé nígbà tí mo bá ṣe dídé tí mo dé voyage yìí mo rí pé alhamdulillah ọlọ́run ṣe yóò wá rántí àwọn kan tó ṣe wípé ó kù díẹ̀ káàtó fún láti fẹ́ ṣe kíni láti fẹ́ fawọ́ wọn sókè. والمساهمة في تخفيف الظروف الضعفاء صعبة. الظروف الصعبة التي يعيشها ضعفاء الحال. ìgbà náà láàmú wá rí àwọn èèyàn tí wọ́n mọ̀ wá rorí pé àtijọ́ tí ọmọ ẹ̀gbọ́n mi ti ń tiraka kò dìde ẹjẹ́ ìfọ̀nà mọ́ ẹ̀rí yóò wá ní iṣẹ́ lágbájá mo fẹ́ rí yẹn iṣẹ́ kí ni iṣẹ́ tó ń ṣe gan-an iṣẹ́ báyìí ni mo ń ṣe iṣẹ́ báyìí ni mo ń ṣe ó dà kò burú ṣé tó bá rọ́nà báyìí ṣó o lè gbà yóò wá fọ̀nà mọ́ pé ọ̀nà báyìí là ń tà gbà báyìí là ń rà gbà ìwọ náà ìṣọ́ká lọ. eléyìí ní fẹ́ pé kí àwọn tí wọ́n ga àbí àwọn tọ́wọ́ wọn tó ẹnu kó pọ̀ nínú àárín àwọn. وتتنوع أعمال ذلكم التجار والتاجرات الأخيار بينا. jàmáà gbogbo èyí tá a wá ń sọ yìí gbogbo ẹni tó bá dúró ní dúró pé èmi nìkan ni lágboolé mi wọ́n fi wàhálà pa ẹ́. gbogbo ẹni tó bá dúró pé èmi nìkan nínú àwọn ọmọ bàbá mi bùkátà tó fẹ́ gbọ́ yóò pọ̀ jù. gbogbo ẹni tó bá dúró pé èmi nìkan ni ládùúgbò tó wá èèyàn fà mára ìwọ náà má jókòó tẹ̀tẹ̀rẹ̀tẹ̀ wá ká lọ mọ gbà báyìí kó mọ ta báyìí kí ìwọ náà kọ́wọ́ rẹ lè tó ẹnu kẹyé dàmí láàmú kẹyé tọrọ jẹ mọ́ ẹ̀rí yóò jẹ́ kíni yóò jẹ́ ìrànlọ́wọ́ fún ẹ àti ní àwùjọ tí a wà yìí jàmáà à ń bọ̀ àti ìdè lórí àwọn ojúṣe àwọn olùṣòwò wa láwùjọ wa táfi ṣe kíni o tí àwùjọ wa ó fi lálàáfíà tí ó fi gbádùn ẹ máa bá wa ká lọ. asalaamu alaykum warahmatulahi wabarakatu. ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. إذا كنت في نعمة فرعها فإن الذنوب تذيل النعم وحطها بطاعة رب العباد فرب العباد سريع النقم. Allahu akbar adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí a tún tọrọ ìkẹ́ tó pọ̀ àti ìgẹ̀ tó pọ̀ fún aṣáájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. a tọrọ fáwọn tẹkìnísíẹ̀ wa tí wọ́n ń tò tí sì ń gba títò tá ń gbé sókè tá ń gbé sílẹ̀ tẹ́ fi ń gbọ́ wa Ọlọ́run báwa máa mójútó wọn náà
Àmín. Fi wọ́n lọ́kàn balẹ̀ kó fi bíbọ̀ àdúrà fi ṣe gbogbo wa lọ́ṣọ̀ọ́. Àmín. Ọlá fayakun gẹ́gẹ́ bí a ti ṣe ń bá ọ̀rọ̀ wa bọ̀ òun náà ni wípé àfáà ń sọ fún wa nínú ọ̀rọ̀ tiẹ̀ ó ní ìzákúntà fi Idha kunta fi ni'matin fari'a fa inna dhunuba tudhilu ni'am fa inna dhunuba tudhilu ni'am. gbogbo àwa tí ọlọ́run ọba tó kẹ́ tó fọ̀nà mọ̀ wá nítorí pé ọlọ́run ló lọ̀nà mọ̀ tí ń fọ̀nà mọ̀yàn òun ló sì làránṣe tí ń ràn yàn ṣe nítorí pé gbogbo ṣiṣẹ́ kọ́ lọ́lọ́run ọba dá lọ́lá. Inshallah. Tá a bá ní iṣẹ́ tá a ṣe la fẹ́ fi lówó ha ṣe bẹ́ẹ̀ yìí náà ti mọ àwọn ẹni tí ó kọ́kọ́ ní ẹ lọ́wọ́ àwọn tí ń ṣiṣẹ́ tán sinmi tán sí agbára wo wá lọ mọ́ àmọ̀dájú wípé bọ́lọ́run bá wá fọwọ́ tìyẹ sókè kìí ṣe agbára rẹ kìí ṣe mímọ̀ ṣe rẹ àfi kó gbìyànjú kí wọn náà kó níwù rẹ láwùjọ. Àfáà kan ní sọ̀rọ̀ ó ní kí ló ṣe wá tí ìwọ tó di dọ́kítọ̀ orí ọ̀nà gbégbà títí ó kà á ó di dọ́kítọ̀ tó fẹ́ káwọn ọmọ ẹ̀gbọ́n rẹ àbúrò rẹ káwọn náà ó dàbẹ́. Kí ló ṣe yẹ ìwọ tó di oníṣòwò ńlá gbà tó di oníṣòwò ńlá tán kí ló dé tó fẹ́ káwọn ẹ̀gbọ́n rẹ àwọn àbúrò rẹ àbáwọn ẹbí rẹ káwọn náà ká dàbí ìwọ. Allahu Akbar. Kẹ́nì kọ̀ọ̀kan wa ká gbìyànjú ìwọ náà tó di àfáà tó di dókítọ̀ kí ló wá dé tó fẹ́ káwọn agbègbè rẹ kó gbìyànjú kó fọ̀nà mọ́ àwọn náà káwọn náà òkè káwọn náà di bíi tiẹ̀ náà. Gbogbo wa ni ọ̀rọ̀ jọ ń bá wí papọ̀ nígbà tọ́lọ́run bá wá ṣe ẹ́ lẹ́ni tó ṣe ẹ́ kí láwọn ojúṣe rẹ láwùjọ wa tá fi ṣe kí ni o tá fi lálàáfíà tí wọn náà gangan ó fi lálàáfíà tí ìkẹ́ tí ń bẹ lọ́wọ́ rẹ tí ó fi ṣe kí ni o tí ó fi pẹ́ tálọ́ rẹ ó fi mọ da tábọ̀ rẹ ó fi mọ dùn wọ́n ní a kà fún ẹ wípé alákọ̀ọ́kọ́. Tarmimi masakini lil fuqara'i. Àkọ́kọ́ òun náà ni wípé tó bá gbìyànjú tó ò fẹ́ kọ́ láàrẹ ó parun wá rí ilé kọ́ o lè kọ́ ní ìṣẹ́bẹ́sà náà ó pọ̀ lọ àbí bẹ́ẹ̀ kọ́ kò kọ́ ní ìrántí rẹpẹtẹ. Àìmọye ilé ẹbí tó ṣe wípé tó lù ń já mọ́ wọn lórí àìmọye ilé ẹbí tí wọn ò ní kànga tí wọ́n fẹ́ dépò tí wọ́n ò ní ká tí wọ́n fẹ́ ṣe gáàsì. Gbogbo ìwọ tọ́lọ́run bá fàdìde àkọ́kọ́ nínú ẹbí rẹ wo bùkátà tí ń bẹ nínú gbígbé wọn àwọn tí wọ́n rí lé gbé àwọn tálíkà tó ṣe pé wọ́n bẹnu lè mẹ́rẹ́ǹtì ìwọ gbìyànjú gbé mú lé ẹbí ẹ kó tún kọ́ bó o bá ti kọ́ ní ìsàlẹ̀ kọ́ lókè àkọ́kọ́ kọ́ lókè kejì táálí ò ní rí yàrá nu gbogbo wọn bẹ̀. Inshallah. Tọ́lá náà bá wá pọ̀ jù bẹ́ẹ̀ lọ wá kọ́ sí àwọn agbègbè tó yẹ láníyàn wípé gbogbo àwọn tí wọ́n bá rí lé gbé tí wọ́n rí ibi sùn sí kán máa wọlé kán máa sùn ó jẹ́ ìpele àkọ́kọ́ nínú ojúṣe tó o lè ṣe láwùjọ wa. Kafalatil aitam. Kafalatil aitam àwọn kan à ń pè wọ́n lọ́mọ òrukàn àwọn ọmọ òrukàn àbá àwọn ọmọ òrukàn èyí tó bá ti wí bẹ̀ ló lọ àwọn tó ṣe wípé bàbá ó ti fi wọ́n lẹ̀ ìyá ó ti fi wọ́n lẹ̀ ẹni ìṣẹ̀mí ayé wọn nira fún wọn ìjẹ wọn ìmú wọn wàhálà ni ìmọ̀ ka ìwé wọn àbí ìmọ̀ kéwú wọn fìtínà ni wọ́n ń bẹ bẹ́ẹ̀ tó pọ̀ lọ rẹpẹtẹ yàtọ̀ sáwọn tí ń purọ́ àwọn kan ní babaláyé wọn ní ìyáláyé ṣùgbọ́n wọ́n fẹ́ jẹjẹkújẹ àwọn náà lọ forúkọ wọn sílẹ̀ pé ọmọ òrukàn bó bá ti rí wípé òdodo leléyìí gbìyànjú láti máa ṣe kíni láti máa ṣe ìmójútó wọn jíjẹ wọn múmu wọn gbogbo wa níjọ ń bá wí gbogbo wa la ní àwọn ọmọ òrukàn lágbègbè wa àbí nínú ẹbí wa gbogbo ẹni Ọlọ́run sọ̀rọ̀ pípọ̀ ànábì sọ̀rọ̀ pípọ̀ sérí gbogbo ẹni tó bá ṣe àmójútó àwọn ọmọ òrukàn orí tí ń bẹ fún wọn ó jẹ́ lẹ́kẹ̀ẹ́jì. Tawfilatu imati lissujana. ẹlẹ́kẹ̀ẹ́ta tá a tọ́ka sí fúnra wa òun náà ni
ìmọ̀ ṣe oúnjẹ lọ ilé ẹ̀wọ̀n. Gbogbo ẹni Ọlọ́run bá kẹ́ kó mọ dásí àbí kó tẹ̀ mú ní ìbádà ẹni kó gbàyàn pé ẹ máa restaurant kan ni àbí bẹ́ẹ̀ kọ́ bí tán ta oúnjẹ kan ni ẹ máa bá mi ṣe oúnjẹ lọ ilé ẹ̀wọ̀n. Àwọn tó ṣe wípé wọn mọ pa wọn mẹsẹ̀ tán bẹ láti mọ́lé àtàwọn tí wọ́n tẹ̀ mọ́ náà ẹni tá kó bá gbé wọn dé àhámọ́ wọ́n bẹ́ẹ̀ jaturẹrẹ oúnjẹ tí ìjọba ń fún wọn jẹ ò tó wọn oúnjẹ tí ìjọba ń fún wọn jẹ òòràn kankan ṣùgbọ́n ìjọba náà ń gbìyànjú tiẹ̀ náà káwa náà máa ṣe kí ni o àwa tá a jẹ́ mùsùlùmí àwa tọ́lọ́run rọ̀ lọ́rọ̀ tá a jẹ́ olùṣòwò káwa náà máa yọnu ọlá wa wípé gbogbo ọjọ́ Jímọ̀ ìmọ̀ gbóúnjẹ lọ ilé ẹ̀wọ̀n àbí pé gbogbo ọjọ́ ọ̀sẹ̀ ìmọ̀ gbóúnjẹ lọ ilé ẹ̀wọ̀n bó bá ti rọ̀ ẹ́ lọ́rùn sí iṣẹ́ olóore kan ni tọ́lọ́run máa ń tara ẹ̀ ṣe kí ni o tí máa ń gbé ọlá àyàn sókè tí máa ń gbé ọlá àyàn dìde. رابعا علاج المرضى. ẹlẹ́kẹ̀ẹ́rin òun náà ni wípé ká máa gbìyànjú láti fún àwọn tí wọn ò lálàáfíà láti fún wọn ní nǹkan dùnnú tó lè mú wọn lálàáfíà. Lóòótọ́ àti mọ̀ dájú pé Ọlọ́run ló lálàáfíà lọ́dọ̀ ṣùgbọ́n ẹni tára rẹ̀ ò yá tí bá ń rí àwọn nǹkan tí ó ṣe déédéé tó tọ́ sí lásìkò tó yẹ látara bẹ̀ Ọlọ́run ṣe kí ni o Ọlọ́run ó fi àṣẹ sí yóò lálàáfíà. Àwọn èèyàn bẹ́ẹ̀ lè lóòótọ́ rẹpẹtẹ tó ṣe wípé àti rí owó ra oògùn iṣẹ́ ni ẹ̀rí ẹlòmíì ò nǹkan ń ṣe báyìí ṣùgbọ́n báwo ni mo ti ṣe mo fẹ́ délé lò tó gbà ìyí tí ìrí oúnjẹ mi lásìkò níwọ̀n lọ san owó fún ìwòsàn látara ẹlòmíì oògùn ìfògùn ẹ̀tẹ̀ ìfìwò làpálàpá àbí wọ́n mọ̀ wá lọ jẹ́ ewé fún nínú igbó pàyípọ̀ mẹ́yìn ẹ ṣe báyìí ẹlòmíì ó tẹ̀túmọ̀ sọ́nù ara ẹgbẹ́ dòtó kí ni àwọn ewé ìbílẹ̀ àwọn ewé kíni owó ni ò sí bó wọ́n bá wà kọ́kọ́ lọ yẹ àlàáfíà ẹ wò ná pé níbo ni àyè ara náà níbo ni ó gbé kù sí ìgbani ló mọ̀ bí tó fẹ́ kọjú mọ́ tó fi ṣe kí ni o tó fi lálàáfíà. Gbogbo ẹ̀yin oníṣòwò wa iṣẹ́ olóore tẹ́ ẹ lè ṣe tẹ́ẹ̀tùmọ̀ fi rí àgbéga tẹ́ fi rí ìyọ́nú Ọlọ́run táwùjọ wa ó fi dùn òun náà ni wípé ká mọ̀ lọ bẹ̀ẹ́lẹ̀ ló tó o. Bàbá láwọn tí ń gbéwé káàkiri pé aláàjì ọ̀dọ̀ náà sì ọmọ mi kìíní kan ó purọ́ pọ̀ nínú wọn. Ọlọ́kan ṣẹlẹ̀ tó ṣe wípé bó ti wá sunkún nìyẹn ìyàwó tòun ó bí ìbejì ni ìyàwó tòun bí owó tí àwọn san lè lò tó tí ó fi jáde kò sí owó táwọn fi rògùn kò sí lábá ní àtọ̀ báwo la ṣe nísìn ẹjá ṣàánú arákùnrin yìí ẹjá ṣàánú ẹ ọ̀kan nínú wa wá ń wí pé ẹ má jẹ́ akówó lé lọ́wọ́ o ìrànlọ́wọ́ tá a bá fẹ́ ṣe fún ẹjá tẹ̀lé délé lòtó náà gbogbo ojúṣe tó yẹ ká ṣe mẹ́ títí kan fi ṣe kí ni o kí wọ́n fi padà wá sílé jàmáà ó sì wá délé lòtó ọ̀gá ńlá o òun bọ̀ ìyá náà ni òun fẹ́ wòyàn kan bó ti sá mọ́ wa lọ́wọ́ nù táàrí mọ́ ẹ̀rí èyàn fi yé wa wípé bó ti sáàrì táàrí mọ́ ní irọ́ ló pa nígbà tó wá débẹ̀ ó wá bọ́ sí tìjú fún ó kọ wọ́n fi sọ fún wa pé ẹ̀yin náà ẹ̀yàn ẹ̀dìdè kẹ lọ lè lò tó ra àwọn èèyàn tó ṣe wípé ìnira ń bẹ pẹ̀lú wọn kò sì sí nǹkan kan tí wọ́n retí tó kọjá owó wọ́n fẹ́ àtìlẹ́yìn láti fi ṣe kíni láti fi wá wòsàn fúnra wọn gbogbo àwa tá a bá ń ṣe bẹ́ẹ̀ a máa ga sí ni àwùjọ wa ó sì máa dá sí i. inshallah. Al-khamisa tawfir bi'ithati ila al-hajj. Tawfir bi'ithati ila al-hajj. Bákan náà èyí tí ẹ̀yin olùṣòwò wa tẹ́ tún ṣe ẹ ti ń ṣe é rí ṣùgbọ́n a tún máa rán yín létí pé ẹ tún gbìyànjú ẹ̀ fi kún láti máa ṣe kò kárí àwọn ta ni wọn tí lọ pé òpó karùn-ún ti ń jẹ́ ájì ẹ̀rí ká máa wá gbìyànjú nínú àwọn ẹbí wa àwọn ta ni ọwọ́ wọn lọlẹ̀ ó ti yẹ ó lọ ájì látọdún yìí kò tí ì lọ bàtà rí bàbá aṣọ àṣàn dízàn tá a rí ìyá aṣọ àṣàn sẹ́kàn tí ò tí ì lọ ájì àwa rí àwọn ọmọ 18 ans ara àwọn ọmọ 20 ans 22 ans tó ṣe kí ni o àwọn nínú ájì tá lọ nísìn àwọn ọ̀dọ́ ló pọ̀ ńbẹ̀ lọ́la pé kí ni ọlọ́run yà sára òwò ṣíṣe fún wọn nǹkan yọkán tọ́lọ́run máa ń tètè fi ń gbìyànga òun náà lówó ṣíṣe tí ń jẹ́ lọ́nà halal gbogbo ẹni tọ́lọ́run bá ṣe nírọ̀rùn fún ẹ rí wípé gbogbo ohun tí
àwọn bàbá rẹ̀ àwọn ẹgbẹ́ ìyá rẹ̀ ò tí ì rí ṣe yóò mọ̀ ṣe lásìkò ẹni wá gbìyànjú wá wo ẹ̀yìn kò wo pé àwọn ta ló jù mí lọ àwọn ta ló tó ń bí mi lọ́mọ tó ṣe kí ni látọdún tí wọ́n ti ń lọ ayé wọ́n mọ ohun tí ṣé owó náà ló papọ̀ mọ́ra wọn tí wọ́n fi wá ní àwọn fẹ́ rí owó àti lọ ṣe ájì a gbìyànjú láwùjọ wa nínú jàmọ́ wa ládùúgbò wa lẹ́bí wa láti máa rán àwọn tí ọwọ́ ò tọwọ́ fún wípé ìwọ náà wá lọ ṣe hajj ìwọ náà wá lọ ṣe hajj ìwọ náà wá lọ pé òpó karùn-ún rẹ nínú iṣẹ́ olóore ló wà tí ó jẹ́ ká máa lọ wájú tí ó sì jẹ́ káwùjọ wa ó máa dá. As-sadisa wa min khadirasiya. èyí tá a fi kún gẹ́gẹ́ bí ẹ̀kẹfà òun náà ni ìgbìyànjú ìrànlọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ láti ilẹ̀ Saudi lọ́hùn à ń pè kíní kan ní minhaj rasiya wọ́n fi ránṣẹ́ pé àwọn gbà ẹ́ pé kó wá kẹ́kọ̀ọ́ gbígbà tán gbà ẹ́ pé kó wá kẹ́kọ̀ọ́ owó ọkọ̀ àwọn ni wọ́n fẹ́ san ilé tó fẹ́ gbé àwọn ni wọ́n fẹ́ san ẹ̀rí àwọn tírà tó fẹ́ máa lò wọ́n tún ní owó tán máa fún wọn tó fi máa jẹ tó fi máa mu kódà wọ́n tó bá máa ná ó tún ní àjẹṣẹ́kù láti fi wá ṣe káàbọ̀ kúlé nílé ẹ̀rí bẹ́ẹ̀ náà kìí ṣe Saudi nìkan àwọn tí oní Faransé náà àwọn náà ń ṣe ẹ̀rí àwa náà ta wà lágbègbè wa ẹ jẹ́ káwa náà ó ṣe ẹ̀rí bá a bá tẹ̀ ń rojú pé a fẹ́ kó sílé iṣẹ́ kan àbí a fẹ́ kó fáwọn kan kí wọ́n máa ṣe àwa náà lè ṣe fúnra wa gbogbo àwọn ọmọ tá a rí wípé àwọn òbí wọn ní agbára láti sún wọn síwájú àwọn òbí mi bọ́mọ bá ti gba báàkì báyìí ìbànújẹ́ dé nìyẹn nítorí pé wọ́n ò máa dunnú pé ọmọ mi gba báàkì wọ́n ò máa wá ronú wípé báwo ni mo ti fẹ́ sún síwájú bá yunifásitì ní tó bá fẹ́ kà á bóòtó ọmọ yá ni àti tìjọba àti tó jẹ́ privé gbogbo ẹ̀ pátá ó ṣe kí ni o ó ti di owó ẹ̀rí lẹ́lòmíì ń tara pé ní agbára tí mo tó fẹ́ fi ka yunifásitì ó ti gba báàkì àbí wọ́n lọ wá nǹkan kan kó fi ṣe àwàrà àwọn tán ní báàkì tí wọ́n fi ń tẹja nípò àsọ̀nìrí àwọn tí wọ́n ní báàkì tí wọ́n fi ń ta kìrìdì lọ́dọ̀ àwọn alátúntà àwọn tán ní báàkì tí wọ́n fi ṣe kí ni wọ́n fi ń tún zẹ́míjà Masha Allah. bẹ́ẹ̀ náà lóríṣiríṣi kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ni kò ságbára ni ká wá gbìyànjú fáwọn ọmọ tí wọn ò lágbára bẹ́ẹ̀ pé tọ̀ ọdún kan ìwé tiẹ̀ tó fẹ́ kà ọdún mélòó fẹ́ kà á fún ọdún mẹ́ta ẹṣí ọdún mẹ́ta náà ó jẹ́ èlò pẹ̀lú ògo tọlọ́hun a ṣe owó excretion abẹ́lẹ̀ ń gbé a ṣe owó oúnjẹ a ṣe owó ilé gbígbé ó gbogbo ẹ̀ pátá ó jẹ́ iye báyìí kó san ọdún mẹ́ta fún wọn kó lọ ka lisansi ẹ̀ kó san ọdún méjì fún wọn kó lọ ka master ẹ̀ ẹ̀rí gbogbo bágbára wa bá ti ṣe mọ́ láti fi ran ara wa lọ́wọ́ gbogbo ẹ̀yin oníṣòwò wa ẹ gbìyànjú yóò máa jẹ́ káwùjọ wa ó dáa yóò máa jẹ́ káwùjọ wa ó dùn yóò sì máa jẹ́ gbígbàdúrà láàrin ara wa ẹ̀yin náà ẹ tún ní ṣe kí ni ẹ ní jábọ́. Arabiya bina mahallati tijariya. Asami ló pè ní Arabiya àbí Asadis Asabiya. Asabiya. Asabiya bina mahallati tijariya. Wa tawzifi nasi fiha. Èyí tá fi kún lélẹ́keje òun náà ni ìmọ̀ dá àwọn ilé iṣẹ́ ńláńlá sílẹ̀. Ẹ wo àwọn bàbá wa tí wọ́n gbé èyí tí wọ́n gbé kalẹ̀ yìí tá ń pè ní Sunna TV tí wọ́n gbé kalẹ̀ inú àwọn iṣẹ́ olóore tí ẹ̀yin ọlọ́lá wa tó yẹ kẹ́ ẹ máa ṣe nù. Bá ti gbé Sunna TV kalẹ̀ yìí ṣe mọ gbogbo àwọn tẹkinísì ẹ̀wà tí ń ṣiṣẹ́ ń bẹ̀ ó ní ohun tí wọ́n máa ṣe pẹ̀lú wọn. Ẹ̀rí gbogbo àwa àfáà kọ̀ọ̀kan tá à ń wá síbẹ̀ tá a wá ń sọ̀rọ̀ Ọlọ́run ó ní ohun tí wọ́n máa ṣe pẹ̀lú wa. Kí ni wọ́n fi ń kó? Kìí ṣe pé owó kan ni wọ́n fi ń kó lóṣù kìí ṣe pé owó kan ni wọ́n fi ń kó lọ́dún ṣùgbọ́n wọ́n dá a kalẹ̀ ń jẹ́ jíjẹ fọ́tò ń jẹ́ jíjẹ fọ́sì ìsì tún wá ń jẹ́ jíjẹ ẹ̀mí fún wa nínú àwọn iṣẹ́ olóore kan nù. Masha Allah. Ìwọ náà dá tiẹ̀ náà lẹ̀ wípé ilé iṣẹ́ báyìí ni mo dá lẹ̀ mo gbà yan sí tá a bá ń dá ilé iṣẹ́ kalẹ̀ tá à ń gbà yàn pé kán wá ṣiṣẹ́ lábẹ́ wa à ń gba ouvrier à ń gba manœuvre à ń gba ọ̀tún à ń gbòsì àwọn náà ó máa jẹ níbi ohun tá a bá ń fún wọn nì yóò máa jẹ́ jíjẹ tiwọn náà
táwọn náà wọ́n tún mọ̀ fi gbọ́ bùkátà inú ilé wọn. Yóò jẹ́ kí àwùjọ wa ṣe kí ni o, káwùjọ wa kó dùn, káwùjọ wa kó yáyì, káwùjọ wa kó ní ọlá, kódà kó wá jẹ́ ilé iṣẹ́ tí ó tẹ̀tún fẹ́ máa rapọ̀tẹ́ nǹkan fún wọn náà tó jẹ́ DG, tó jẹ́ fondateur. Yóò jẹ́ kí gbogbo àwọn tó wà lábẹ́ rẹ̀ kí wọ́n lálàáfíà. الثامنة تشييد وإعادة بناء المساجد. Èyí tá fi kún tí ń jẹ́ ìpele ẹlẹ́kẹjọ, òun náà ni ìmọ̀ fojú fi wo àyè. Àwọn àyè kan tó ṣe pé mọ́sálásí ó jìnnà sí. Kìí ṣe èyí tá ń kọ́, kìí ṣe mọ́sálásí ọ̀tẹ̀ tá ń kọ́ yìí o. Ẹ ti rí mọ́sálásí nínú fọ́n yìí, inú fọ́n kan náà lẹ́tù padà dá mọ́sálásí sí. Bẹ́ẹ̀ kọ́ a ti ń kọ́ mọ́sálásí kọ́nù. Tá a bá ti rí pé mọ́sálásí yìí ti wúlò fáwọn agbègbè báyìí, ká tó sún síwájú díẹ̀. Ká lọ wá àwọn ibi tí mọ́sálásí ń jẹ wọ́n níyà. Ká pàtàkì jùlọ láwọn gbèróko tá a mọ̀ wípé àbí bẹ́ẹ̀ kọ́ àwọn àárín ìlú kan tá a mọ̀ pé ó ti wà ṣẹ́ tí kò wá sí mọ́sálásí láwọn èlò lẹ́talẹ̀ yìí, atalẹ̀ yìí 24 million, atalẹ̀ yìí ní 30 million, kó wá rà á bẹ́ẹ̀ pé èyí ẹ fi ṣe mọ́sálásí. Mashallah. Àbáwọn kan tó ṣe pé wọ́n tẹ̀ tún yáyí rẹ̀, wọ́n lè kọ́ lé iṣẹ́ àbí ilé mẹ́háyà sísàlẹ̀ kan gbé mọ́sálásí sókè. Láwọn nǹkan bẹ́ẹ̀, a gbìyànjú ká máa wá àwọn ààyè tí wọ́n ti máa pe orúkọ Ọlọ́run, tá mọ̀ pé eléyìí a ṣe fún Ọlọ́run, káwọn mùsùlùmí kan lè máa lálàáfíà ń bẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́, tá a bá rí wípé àwọn ààyè tá a ń wá láti kọ́ sí kò sí. Àwọn mọ́sálásí tó ti wà ń bẹ̀ kéréje láwọn gba ayé àwọn bàbá wa, wọ́n fẹ́ àtúnkọ́, wọ́n fẹ́ àtúnṣe, wọ́n fẹ́ ká sọ wọ́n di mọ́sálásí ìgbàlódé. Bá a bá dé àwọn agbègbè kan, ìfẹ́ dárúkọ ibì kan, ó máa rí àwọn mọ́sálásí kan tó ṣe wípé àwọn ti gba ayé àná làwọn eléyìí, àwa ti sí tá a bá wọnú ẹ̀ pa afẹ́ kírun, ẹ̀mí wa ò lè balẹ̀ láti kírun nínú ẹ̀. Ẹ̀rí á padà sọ di mọ́sálásí ìgbàlódé, mọ́sálásí luxe tí èèyàn wọnú ẹ̀ tí yóò àmọ́ àfẹ́ ṣe bẹ́ẹ̀, wọ́n náà fẹ́ kọ́ ti yẹ lórúkọ rẹ̀, bẹ́ẹ̀ kọ́. Ẹ gbìyànjú kẹsà tó ṣe bẹ́ẹ̀ kó lè jẹ́ àgbéga fún ìjọ wa àtàgbègbè wa. التاسعة مساعدات نقدية. Wọ́n pè kan ní مساعدات نقدية, ìrànlọ́wọ́ financier. Ẹ̀yin onífọ́sílẹ̀ mọ́ sọ bẹ́ẹ̀. Mashallah. Ká pè èèyàn wípé èlò ló nídìí, ilé tó wà látijọ́ yìí ó ti tó, ìwọ náà dìde, ìwọ náà máa ṣòwò. Ẹ̀rí ká wá gbé owó fún èèyàn wípé ìwọ náà gba owó yìí lọ fi wá nǹkan kan ṣe, ìwọ náà máa ṣòwò. Gbogbo àwọn tá a bá rí, tá a rí wípé bọ́n ti ń lọ gbà, bọ́n ti ń bọ̀ gbà, kò sọ̀rọ̀ ń bẹ̀, wọ́n kàn sá lọ, wọ́n kàn sá ń bọ̀ ni, ká pè wọ́n ká ràn wọ́n lọ́wọ́. Ẹ̀rí ẹ papọ̀ nínú ọmọ ìyá yín, ẹjọ́ ìwọ gbé wá kẹ papọ̀ kó do dídí, ẹni tẹ́ rí pé kò dìde nínú yín ẹ̀gbìnlẹ̀ lọ́wọ́, ẹ̀yin náà gbé fún kẹwù pé ìjọ́hun náà ní dìde. Inshallah. Ọ̀lẹ ni ẹ lọ ṣiṣẹ́ sórí ohun tó fẹ́ fi ṣiṣẹ́ ni ó ṣe. Ẹ̀rí bẹ́ẹ̀ nínú ẹbí, bẹ́ẹ̀ nínú jàmá, bẹ́ẹ̀ ládùúgbò, káwọ́ ṣùṣù láàrin ara wa tajọ́ ń kírun, lágbájá iṣẹ́ kí ló kọ́, iṣẹ́ tayọ́ ni mo kọ́. Kí ló wá ṣe yẹ, gbogbo àwọn mọ́sálásí náà ló wà, ọba ti ká ilà yóò dúró ti dà lásàrì, gbogbo ẹni tẹ́ bá ti rí lé ní owó bẹ́ẹ̀ kẹmọ́ pé kò níṣẹ́ tí ó ṣe ni. Bí iṣẹ́ bá wà tó bá ká ilà bù ṣe jáde, kó lọ ṣe kí ni o, kó lọ ṣiṣẹ́ bá lásàrì bá dókò tó padà kó wá kẹrùn, ànábì ló fẹ́ bẹ́ẹ̀. Àmọ́ kó wá jókòó sí mọ́sálásí, Ọlọ́run ó ṣe, Ọlọ́run ti fẹ́ ṣe, irọ́ o. Ẹbí léèrè pé kí ló wá ṣe yẹ tó mọ́ ṣiṣẹ́, yóò sọ fún yín pé irinṣẹ́ ni wọn ò ríra. Ẹ ṣí ṣọ́ọ̀bù fún, ẹ ra irinṣẹ́ fún. Ẹ má máa fún èèyàn lóúnjẹ lójoojúmọ́, gbapò mẹ́rin àbí gbapò kan àbí gba sẹ́ńsàn. Ẹ wọ́nà bóun náà ó ti ṣe máa rí tí ó lè máa fi gbọ́ bùkátà rẹ̀, ẹ wá fún. Naam. العاشرة مواساة الفقراء Muwasatu al-fuqara'i fil 'aynayn. Èyí tá a fi kún tí ó jẹ́ kẹwàá, òun náà ni wípé àwọn ọdún wa méjèèjì tá a máa ń ṣe ni Eidul Fitr, وعيد Eidul الأضحى. Adha. Àwọn ọdún ni
gbogbo ẹ̀yin tẹ́ tí ń ṣe ọlọ́run ní jẹ́ kó bọ́ lọ́wọ́ yín o àmín. nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ tálíkà ní mọ́ràn kan sí àwọn oore tí ó tinú Ramadan náà jáde àbáwọn oore tí ó wà lẹ́yìn ní ọjọ́ ọdún ẹ̀rí ara wọn ni ká máa gbé nǹkan lọ fún yàn wípé ẹ fi gba àwẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ gẹ́gẹ́ bí àwọn olùdásílẹ̀ iléeṣẹ́ Sunna TV tí máa ń ṣe wípé àwọn àfáà tí ń ṣe wá sí ẹ gba àwẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ẹ má dáwọ́ ẹ̀ dúró nínú àwọn oore tọ́lọ́run yọ́nú sí tí sì máa ń jẹ́ kí àgbéga lérí àgbéga kó máa bá àwọn tí Ọlọ́run tó ṣe léèyàn ẹni tí ń ṣe wù nǹkan bẹ́ẹ̀ kò ní rẹ̀ yìí láyéláyé Inshallah. kó tó wá dínú ọdún náà kẹtù wá wò pé ǹjẹ́ lè yóò raṣọ ẹ má jẹ́ kan sunkún wá báyìí náà ǹjẹ́ lè yìí lágbára àti raṣọ nínú ilé wa ń raṣọ fún yín nínú àwọn iṣẹ́ olóore ni àbí bólúwẹ̀ gangan bá wá taratara wá bẹ́ẹ̀ pé tọ́ mo wọ̀ tún mo wò sí ìtì raṣọ ọdún gbìyànjú kó ṣe kí ni o kó wá bí ó ti ṣe fi ìdùnnú ṣọdún náà àbí bẹ́ẹ̀ kọ́ nínú àwọn tí Ọlọ́run ọba tó ṣe kí ni o tó ń rí ẹ tí wọ́n náà mọ̀ pé iṣẹ́ olóore ilé iṣẹ́ olóore ilé tó mọ̀ ṣe kí ni tó mọ̀ gbìyànjú tó mọ̀ ṣe bẹ́ẹ̀ náà nínú ọdún iléyá ara wọn tó ṣe wípé wọ́n ń ra ẹran tó sì ń pín fáwọn èèyàn ara wọn tí ń ra màálù tó ń pín fáwọn èèyàn ẹ̀dá ni wọ́n ọlọ́lá lọ́lọ́run sì ṣe wọ́n náà fi gbèrò nǹkan bẹ́ẹ̀ gbogbo àwa náà tá a wá wà lágbègbè tiwa náà ń bí àwa náà lọ́lá bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀mí bẹ́ẹ̀ ni ò sí fún wa tàbá wá ń sọ owó eléyìí tá a mọ̀ pé nínú àwọn iṣẹ́ olóore tí ó jẹ́ kí oníṣòwò kó ṣe kí ni o kó máa ga sí ká jálù kó má kọlù inú ẹ̀ ló wà káwa náà ṣe kí ni o ká tẹra mọ́ ká máa ṣe وغير ذلك من المساعدات سواء عبر مبادرات bẹ́ẹ̀ náà ni mubadarati khairiyati tatawwu'iyya bẹ́ẹ̀ náà ni àwọn ohun tó farajọ bẹ́ẹ̀ tó ṣe wípé ìwọ náà ó mọ̀ ṣùgbọ́n àwọn ò lè ká tán nítorí àsìkò ẹ̀rí tí ó máa jẹ́ ìrànlọ́wọ́ tí ó máa jẹ́ àtìlẹ́yìn tó tinú ọkàn wa wá jáde ta fi ń ṣojú kòkòrò ojú rí Ọlọ́run ta fi ń ṣojú kòkòrò kí àjálù àbí kọ́lá wa kó má bàjẹ́. àwòdìmínà dáìkókè ṣàríyàtì imtisala li qawlil mawla jalla wa ala. àbí bẹ́ẹ̀ kọ́ tí ìbátẹ̀ yìí ṣe wípé ó wù fẹ́ inú wa ó wá látọkàn wa pé ẹ jẹ́ ń ṣèrànlọ́wọ́ fún lágbájá ó wá látọkàn wa pé ẹ jẹ́ ń ṣoore báyìí sínú àdúgbò àbí sínú jàmá àbí sínú ẹbí mi ó tún lè wá jẹ́ nínú àwọn ìwọ̀ tí Ọlọ́run ọba tọ́ka sí fèmí àti rẹ pé a gbọ́dọ̀ máa yọ gẹ́gẹ́ bí zakata sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan ẹ̀rí ó lè dàníyàn zaka rẹ wípé nínú zaka mi mo fẹ́ ṣe kí ni o mo fẹ́ ṣe báyìí àwọn ṣe olóore tá a kà yìí ó lè jẹ́ láti inú zaka rẹ wá àbí láti inú zakatul fitiri ẹ wá ẹ̀rí donc àwọn eléyẹn jẹ́ àwọn iṣẹ́ kan tó ṣe wípé ṣàríyà pàápàá jùlọ Ọlọ́run ló pàṣẹ ẹ̀ fún wa tó ò bá yọ ó kàn àgbákò a fi sọ lẹ́ẹ̀kan pé gbogbo oníṣòwò tí bá ń yọ ìwọ Ọlọ́run fún Ọlọ́run nínú ọlá rẹ̀ yóò mọ̀ ṣe kí ni o kò ní àjálù kan ò ní jẹ́ tiẹ̀ Mashallah. ẹ̀rí ó ṣeé ṣe kó yọ nínú zaka kó fi zaka fi ṣiṣẹ́ olóore ó sì ṣeé ṣe kó jẹ́ sàárà láti inú ẹ̀mí yẹn wá kó fi ṣe kí ni o kó fi ṣiṣẹ́ olóore. liqawlil mawla jalla wa ala. gẹ́gẹ́ bí gbólóhùn ọba mi àlékè ọlá tí ń sọ fún mi àti rẹ wípé. wa fi amwalihim haqqun lis-sa'ili wal mahrum. nínú owó wọn tá a bù wọ́n ní ṣiṣẹ́ mímọ̀ ṣe ìrẹ́kọ́ Ọlọ́run ló fún wọn ṣe. Inshallah. gbogbo àwa tọ́lọ́run ọba ṣe léèyàn mímọ̀ ṣe wa kọ́ Ọlọ́run ló ṣe wá léèyàn nínú ohun tọ́lọ́run fi ṣe wá léèyàn ní ìbẹ́nú ẹ̀ tí ẹnìkan kọ́ gbogbo àwọn tí ń béèrè lọ́dọ̀ ẹni tí wọ́n ń bẹnú ẹ̀ náà fi ń béèrè tó bá wá hànà rẹ̀ fún wọn tó ò ṣe fún wọn wá lọ síwájú ẹwẹ́ mi gígùn fún ọlá rẹ̀ ni àtàwọn ta ni àwọn aláìní àwọn atẹ́wọ́gbọrẹ ó gbọ́dọ̀ ṣe kí ni o ó gbọ́dọ̀ ṣe ìrànlọ́wọ́ fún wọn. bákan náà عن ابن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم أيكم مال وارثه. aṣáájú ẹ̀dá Ànábì ní ń béèrè
lọ́dọ̀ àwọn àlìúmọ̀ rẹ̀ wípé ta lẹni náà nínú yín. Wa malun warithi ahabbu ilayhi min malihi. Ta ni nínú yín tó ṣe wípé owó la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam, owó ẹni tí ó rọ́pò àbí ẹni tí ó jogún rẹ̀, owó tí ó fi sílẹ̀ àbí owó tí í ṣe tiẹ̀ yóò nífẹ̀ẹ́ sí ju owó ara rẹ̀ gangan lọ. qalu ya rasulallahi. Àwọn sàábé wá ń dáhùn wọ́n ní ìyẹn òjíṣẹ́ Ọlọ́run, kò sí olúwẹ̀ nínú wa. Àfà ago ti lọ sí wa, kò sí olúwẹ̀ nínú wa tí ó fẹ́ràn owó olówó ju owó ara rẹ̀ lọ. Owó mi ní fẹ́ràn, owó tèmi ní fẹ́ràn. Ànábì wá fi yí wọn pé tọ́ ẹ gbọ́ dáadáa o, ṣe rí owó tiyín òun náà lèyí tẹ́ ẹ ná, tẹ́ ẹ gbé jáde, tẹ́ ẹ fi ṣe àwọn iṣẹ́ olóore tá à ń sọ fún yìí, òun lówó tiyín o. Ṣùgbọ́n èyí tá à ń tọ́jú ní kọ́ńtì blockade, tá a blockade kálẹ̀ ní ọwọ́ kó mọ́ kan léyìí, ọwọ́ kó mọ́ kan léyìí, ọwọ́ kó mọ́ kì í ṣe tiwa o. Níjọ́ tá a bá sọ, tọ́lọ́run bá sọ pé ó yá, wàláhì làzim, ẹni tó bá kọ́kọ́ dé bẹ́ẹ̀ tó bá tọwọ́ bọ̀ ó gbé ni. A ní aṣọ tó bá lò tó gbó tó fún tí ò wúlò mọ́ tó ti di àkìtàn ó ní tiẹ̀. Ṣùgbọ́n gbogbo tuntun tó wà ń bẹ́ẹ̀ ni, èyí tó bá fún èèyàn bẹ́ẹ̀ ó ní tiẹ̀, èyí tó tọ́jú bẹ́ẹ̀ kì í ṣe tiẹ̀. Níjọ́ tí wọ́n gbé wọ́n gbé kó ní ó bù ṣe nu gbogbo ilé tá ń kọ́, gbogbo dúkìá tá ń kó jọ. Jàmáà Ọlọ́run má bá wa wí, má bá wa jà, má bínú sí wa. Má bá wa wí, má bá wa jà, má bínú sí wa. Nítorí kádàrá èyí tí ó yé wa. Má bá wa wí, má bá wa jà, má bínú sí wa. Má bá wa wí, má bá wa jà, má bínú sí wa. Nítorí kádàrá èyí tí ó yé wa. Àwa ò mọ̀ lẹ́nìkan àfirẹ́ Ọlọ́run. Àwa ò mọ̀ lẹ́nìkan àfirẹ́ Olúwa. Ọba mi aláránṣẹ́ dákun ràn wá ṣe. Má bá wa wí, má bá wa jà, má bínú sí wa. Má bá wa wí, má bá wa jà, má bínú sí wa. Nítorí kádàrá èyí tí ó yé wa. Subhanaka Allahumma bihamdik, nashhadu an la ilaha illa ant, nastaghfiruka wa natubu ilayk. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wassalamu ala al-mursalin. Walhamdulillahi rabbil alamin. Allahu akbar.